approach sí room 102 yẹn kọ́. Mo ti check out. Ṣé bí mo ti sọ fún ẹ pé tó bá ti fẹ́ check out kó sọ fún mi. Èmi ò mọ̀ sá. O mọ̀. Mi mọ̀. Ṣó ṣe yẹn ń ṣiṣẹ́ ń bí báyìí. Ẹ má bínú sá. Ṣó mọ̀ pé owó iṣẹ́ ló fi ń ṣeré yẹn. Ẹ má bínú. Ó jẹ gbèsè kan ní last month. Ṣó mọ̀ bẹ́ẹ̀. Ẹ má bínú. Kí má bínú. Mo ti gbọ́ orí ẹ̀ tó gbé yẹn á pè. Ẹ ká sọ. Welcome, madam. Sorry, how may I help you? Nǹkan tí mo sọ ni pé kí lẹ fẹ́ kí ni mo lè ṣe fún. Mo nídìí yàrá ni. Okay, ẹ fẹ́ gbé yàrá. Wow, that is good. A ní irú yàrá wo lẹ fẹ́ gbà? A ní ó ní 2,000 naira, a ní ó ní 3,000 naira, a dẹ̀ ní ó ní 5,000. So, èwo lẹ fẹ́ mà? Ó ní 2,000 ní kò wá. Ọmọ tó ń sọ mo tiẹ̀ ṣe ti gbogbo pélé ẹ̀ yìí ó máa dìgan wá ọ̀rẹ́ wa Èkó náà ń pè bí o àbí kílẹ̀ ní mo sọ ibi tó wà yìí gangan náà ń pè lẹ́kọ̀ọ́ mo fi lè inú mi dùn mí pé ìwọ náà tún wà láàrin wa pé o lè dé ìlú Èkó gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe mọ̀ wípé àjù mẹ́rin yìí lọ láti abúlé àkàún láti ṣeré wa láti kékeré inú mi wá dùn mí pé a tún wá kó oríire yẹn náà a tún kó dé ìlú Èkó kò kú ẹnì kankan nínú wa Ọlọ́run ṣeun mo fún inú mi dùn I'm happy to have you here ọmọ inú gbogbo wa dùn bí kò ti dé sáàrin wa mo fún lè Èkó náà pé bí o bó ń ṣe ń ṣe nílùú Àkà ó yàtọ̀ sí tèkó inú mi á dẹ̀ dùn tó bá lè fi gbogbo àwa ọ̀rẹ́ ẹ̀ bá lè fi wá ṣe àwòkọ́ṣe lórí bá ṣe wà yìí à ń ṣe onídọ̀tí èèyàn à ń ṣe oníjàgídíjàgan kó tún máa wò ó mú wọn mọ́ ìbá ìtẹ̀wá sínú ilé ọkọ mi ni kí wọn náà bá lè mọ̀ wípé ìgbé ayọ̀ ìgbé àlàáfíà là ń gbé wọn kọ́ yẹn máa sọ̀rọ̀ tó bá ti lọ sí Èkó wọn lọ ń ṣaṣẹ́wó ni wọ́n ń ṣe ti bí no àwa gbájúmọ́ṣẹ́ wa ni ilé ọkọ ni mo wà tí ò dẹ̀ tí lọ́kọ nínú wa wọ́n live responsible ṣó ti yẹ nǹkan tí wọ́n fẹ́ sọ fún ẹ náà ni wípé mọ nǹkan tó ń ṣe o gbogbo àná la máa ń gbàdúrà wípé tá a bá ti kúrò lábúlé kọ́lọ́ ń jẹ́ akó èrè oko délé bẹ́ẹ̀ náà ni tiẹ̀ ṣe máa rí o àbí orí náà ló mọ bí tí gbogbo wa ń lọ Ọlọ́run dẹ̀ tún wá ṣe kíwọ gan kó tún wá jáàmù lórí ire ọkọ tó jẹ́ pé kínní díẹ̀díẹ̀ níwọ̀n ṣáà ní gbogbo tó máa ṣe má sáré ju àwa tó bá má dẹ̀ tún gọ̀ because wọ́n ń gọ̀ lẹ́kọ̀ọ́ lé o ṣó ti yí ẹ níwọ̀n báyìí ni kò máa ṣe àbí kílẹ̀ ní mo sọ ẹ̀yìn rẹ̀. Bẹ́ẹ̀ ni ó máa ṣe ọ̀rẹ́ mi mo fúlé òkun ọmọ tó tẹ̀ orí bó ṣe wá beautiful báyìí bọ̀ ọmọ kan ti fẹ́ sọ fún ẹ Èkó ló wà yìí o ṣó ti rí wa bá ṣe wà yìí gbogbo wa torí la ẹni ṣe wà lọ́wọ́ o ti understand bá ṣe wà yìí a máa ń jáde à ń ṣe gbogbo nǹkan wa níwọ̀ntúnwọ̀nsí à ń kọjá àyè wa o understand o lè rí wa ká wọ aṣọ káṣọ ká a lè lọ club ká jayé wa o tó bá tún ti wà ń ta we are responsible and we don't just go out láti lọ misbehave ọtí mọtí ṣùgbọ́n mo níwọ̀nba o get nǹkan tí mi sọ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe kó ṣe níwọ̀nba má wọlé sílé kó lọ ba ilé jẹ́ káàkiri o ti get nǹkan tí mo sọ so that wàá lè enjoy ara ẹ wàá lè kéré òkun délé àbí kí ló ní mo sọ ọ̀rẹ́ mi. mo fún lè ṣé o rí Èkó ló ń pe bí bọ́ ṣe sọ fún ẹ̀yẹn ṣó wá rí awọ ló má tẹ̀ ó mọ̀ wọn ara ẹ̀ ní o iye kan alábàárùn òdẹ̀jú 3 lọ ìwọ ló kún kẹrin wa ṣó wá rí báwa ṣe wà yìí à ń faṣẹ́ lásìkò tó yẹ ká faṣẹ́ a dẹ̀ ń rìn lásìkò tó yẹ ká ṣe fàájì ṣe jẹ́jẹ́ o má tẹ̀lé bàṣubàṣu o ṣùgbọ́n pẹ̀lú ọ̀rìn o mo dúpẹ́ lọ́ọ̀kìtì ní pátápátá in fact inú mi dùn gan ni wájú fún yín ṣe torí tẹrin ibo ni mo bá a lóní èmi náà mo ṣe rí èmi mú fúlì iye mo ṣe gbọ́n ìgbàkìmí lábúlé
ọ̀sán kan mọ̀ ọ̀pọ̀ mú yóò rí bẹ́ẹ̀ yọ mo kì í máa sọ fún ọ̀rẹ́ mi kí àjọjọ lábúlé ni o mo fọ̀tòrí fún wọn jáde ni fọ̀tòrí fún wọn kó lábúlé ni wọ́n jẹ́ fún wọn kó lábúlé ni kàn á sẹ́kọ̀ọ́ bí tèmi ìwọ̀n gan fún àyàn wọn bá mọ bá ṣe ṣe rí. ṣé mo kọ́ tó ṣẹlẹ̀ ṣé tó bá ti di ọ̀la ò tí ì mọ ìkó ṣé ń bọ́ wọn tó ṣe ráyè kò ṣe kó má gbé ẹ jáde àgbé ẹ lọ sí club wọn náà lọ jayé wọn lọ wọnú ayé wọn lọ mọ pé tó ń ṣẹlẹ̀ inside life ló ṣe é. ṣùgbọ́n o ọ̀nà ọ̀rọ̀ kọ̀ọ̀kì mi fẹ́ sọ ṣírí ìgbà kẹ́mi bọ̀ láti abúlé mo rí kété ohun mèrè ohun oríṣiríṣi kan fáìn dáadáa lẹ́kọ̀ọ́ líbe ṣírí kétékété kì í mójú mi rí ni ṣírí kétékété kì í mójú mi rí kété bẹ̀ pátápátá ni mo fẹ́ kí n mú mi dé. máa gbogbo nǹkan tó fẹ́ lọ fojú ara ẹ rí yẹn wá lọ fojú ara ẹ rí bọ̀ jọ nítorí ọlọ́run rẹ mi tá a bá ti fẹ́ lọ sí club tí mo sọ pé à ń lọ yẹn ṣé gbogbo kété tó kú wá láti ìlú wa yẹn jọba mi dúró ọ̀pẹ sílẹ̀ má lọ máa ṣe kété kán má lọ rò pé ibo náà ti rí bush girl yìí àbí kí ló ṣẹlẹ̀. má wọrí wọ́n lè dá àgbé ìyàwó bọ̀ wá bá kó gbọ́dọ̀ rárun tó bá ti di ọ̀la wà fojú ara ẹ. Chief Labere. Chief Labere, ẹjọ first of all, èmi ò ṣe chief security ní gbogbo ilé. Anybody bá di ti wọlé, mo lọ sí toilet sàṣà. Yóò yẹ ẹ̀dí ẹgbẹ́ jẹ́ kí n wo báàgì yín. Ẹjọ sí táwọn àjọ ní appointment. Ẹ jẹ́ kí wọ́n check báàgì yín náà. Lè mú owó wọn, ẹ sì yóò fẹ́ pẹ̀lú owó. Ilé wọn ní owó ṣe. Ẹ̀kọ́ kú bá yín mú kó yí wa. Ẹ̀sùn mọ̀ máa sọ̀rọ̀ sí mi o, ó ní mi ìhò ń bẹ̀ o, because àwọn ọmọ olúwọlé ti gbòòrò,
alákàṣe fọ́ọ̀jì alákàṣe olù alákàṣe àwọn àlùmọ̀kọ́rọ́ yẹ káàdì àkàmúkọ̀lé àwọn olówó ká so ẹjọ́ ẹ bọ́ síbí náà ẹjọ́ tó síbí ẹ̀ka wá síbí ẹjọ́ tó lọ́wọ́ ẹjọ́ ẹbí kan láti ọ̀pá. láì ṣe pọ́n kọlà sóhun wọ́n kà fọlọ mú chief wá wọ́n kà fọlọ ṣe kínní ìwọ ọgbọ́n kí ni pírọ́blẹ̀mù yẹn mo sọ pé tá a bá ti jáde kó máa túùṣ pẹ̀lú àwọn èdè ẹ̀ tí ó kọlà sóhun ni tí ó ń gbọ́ ni ọkọ̀ ọ̀hún yẹn ẹ̀ka mú wá ẹ̀ka gbà nǹkan tí chief sọ. báwo ló ṣe sọ̀rọ̀ bí ṣe bí wọn náà lọ akọ mi dẹ̀dẹ̀dẹ̀ ní kó akọ mi kí mi ráàyè mọ́. ẹ jọ ẹ pẹ̀lẹ́ ẹ yẹ gba káàdì yín ọ̀gá ti yà káàdì ṣe rí tẹ bá ti wá ń lọ báyìí ẹ bá ti ṣí first gate yẹn ẹ rí ọ́fíìsì ní akáàtún ibẹ̀ ní gẹ́jọ́ sí ọ̀gá wa bá wọn bẹ̀. àbẹ̀wò dẹ̀ ní fẹ́ẹ́ ṣe ẹ̀ka la wò wá ẹ̀ka la jẹ́ wà ìdè burúkú. ẹ ṣe bí ẹ ọ̀gá mi ó mú àpúrúfù kò mi tó fi di wọlé ó yà ká ló ẹ̀dẹ̀ wọn ní wo wá ṣe pé ẹ̀dẹ̀ wọn wá fẹ́ gbà wọ́n bí àgbà gbogbo àgbàgbà títí wọ́ àkàwọ́ ti lọ rí àwọn lẹ́rọ bukọ́ mọ́ lè dédé. ṣe wa ok ṣe rí tábàdébí ṣe wọ́n ní ṣíṣe láṣẹ ọ̀rọ̀ mi ò pọ̀ you are both welcome in fact ẹ jọ mi lójú and I really want to appreciate this visit torí pé mi ò tiẹ̀ mọ̀ pé ẹ máa lè wá mo dúpẹ́ lọ́wọ́ yìí. Sorry, what's the name again? Adébímpé ló ń kọ́ mi sẹ́. Adébímpé. Mi ò lè gbàgbé orúkọ tí fúlé. Surely the last time tí a ríra club láti gbà yẹn tí mo ti rí mo fúlé báyìí. Mi ò lè sùn mi ò lè wọ̀. Honestly, you see, ilé mi torí ẹ̀ mo ṣe ní kẹ́ wá sílé mi. Kẹ́ lè mọ̀ pé kì í ṣe pé bóyá ìyàwó abẹ́lé kankan wà lé. I lost my wife and some of my children to aircraft accident money and ọmọ kan péré lókun mi kù, you know. So ìyẹn ló jẹ́ kí n sọ fún Mọ́fúlì pé tí ó bá lè wá sílé bí tá a bá bẹ̀rẹ̀ sí jọ ṣe wọléwọ̀de gẹ́gẹ́ bí ọkọláya a lè ṣe ìyá fọ́mọ mi. You know, I just want her to accept my proposal. Ìjọ mo fẹ́ bẹ̀ help me out. Chief, lákọ̀ọ́kọ́ náà ẹ̀rù fẹ́ sọ fún yín pé I'm very sorry about your wife, I mean about your family. Ṣé rí nípa ti Mọ́fúlì yẹn? Ibi tẹ́ran mi iṣẹ́ dé àti ibi tẹ́ran mi dé gbogbo bẹ̀ ni màá jẹ dé. Ṣé mo sọ fọ́fọ́ mo ti gbà ní? Kíni? Kódà gan-an ó ti gbọ́ ó ti gbà. Ẹ wo ẹ má gbà mí. Ó ti gbọ́ ẹ̀yìn pọ̀ para ìgbà rẹ̀. Kí ni ṣe ìlànà? Ẹ wo anything tẹ́ bá ti rí lé. Anything. Simbi! Ṣé rí nǹkan tí ṣe nǹkan tí ó nira kan lọ títí? I only want to do a short introduction. Tí ẹ bá wo ṣàkúnlé yìí láti ìgbà tí ó ti ṣe díẹ̀, ẹ rí i pé kò sí olórí ilé wà, kò sí olórí ilé tó jẹ́ obìnrin. Ìyẹn ni mo ṣe pa èrò pọ̀ tí mo ṣe wá mú madam of the house mo ṣe mú wọlé báyìí. And then gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ staff mi, fi pé ó lẹ́tọ̀ọ́ kí gbogbo yín mọ the new madam of the house. Madam, I say why? The madam of the house tí ó máa take charge of the house. Tó dẹ̀ jẹ́ pé regard tẹ́ fún mi ẹ gbọ́dọ̀ máa fún madam àwọn staff wa ní doing this. Ó ti mọ PA mi before now àti mo ti tún zone nínú ilé sí ẹ ó máa ń tẹ̀lé mi kiri ó máa ń handle most things for me at office o àti ilé o ó máa ń handle it. And these are my bodyguards.
àwọn ni wọ́n máa ń mójútó security gbogbo ibi tá a bá ń lọ office ni o everywhere I'm now in charge of my security. Oh yeah. Ṣọ́ọ̀dì mọṣẹ́ yan ṣíṣe báyìí. Very well. Tí wọn bá mọṣẹ́ wọn ṣẹ́ ìwọ kò ní dé bá wọn because mi ò fi security mi ṣeré. Yeah, and ọ̀gbẹ́ni tí ó kan àkọ́pọ̀ yìí tó dé Kango driver mi ó dẹ̀ gbìyànjú torí ó ti wà lọ́dọ̀ mi ò ṣe díẹ̀. Kórì ṣe kórè wọ trainers kórè wọ lórí aṣọ school uniform. No, kì í ṣe school uniform o. Uniform ẹ̀ ni as my driver. Okay. Ṣé gba ti trainers? Ọ̀gá ló tẹ́ èmi ṣàwọn lọ́tùṣù wọ̀ bù. Hey, it's okay. Ṣé o mọ̀ pé mo máa ń wọ̀n lẹ́nu tó máa ń pè mí? Bí ẹjọ́ ẹ̀ ti máa ń pọ̀ jù. Nǹkan tíntín ní la máa bẹ sọ báyìí, ó máa bẹ̀rẹ̀ story. You need to be very careful. Yeah, ẹni tó wà láàrin yẹn, òun ni Simbi. Òun ló máa ń dáná oúnjẹ fún wa nulẹ̀. In fact, kò sí oúnjẹ tó fẹ́ tí Simbi ọlọ́wọ́ ṣì bí òní ṣe fún ẹ. Ṣé ọmọ yóò gúngún báyìí? Ṣé yóò gún yàn? Ń bọ̀. Madam, ọmọ yóò gùn, máa gùn tó máa fẹ́lẹ́ dáadáa fún yín tó ní tí kókó ń bẹ̀. Ọmọ yóò gbẹ́jọ́ mi wò mọ́. Sori bó tilẹ̀ jẹ́ pé machine la máa fi ń gúnyán lé but mo máa ra odó fún ẹ so that wàá lè máa gún iyán dáadáa fún madam. And the last but not the least ìyẹn ni security wa nulẹ̀ bó tilẹ̀ jẹ́ pé òun náà máa ń fi ṣe yẹ̀yẹ́ pé ẹ̀mí gbogbo wa nulẹ̀ ọwọ́ òun ló wà ẹ̀mí believe ẹ̀mí tèmi ọwọ́ Ọlọ́run ló wà orúkọ ẹ̀ ní Ẹ̀gìn. ọ̀rẹ́ sàṣà ẹ bá mi fi ọ̀pá AK ọ̀pá. ọ̀pá kọ́ ó fi mọ̀ọ́tínà àti méjì nírọ̀. Ẹ̀gìn ṣé ọmọ Oǹdó ni? Yeah, he is from Ondo State. Ọmọ Oǹdó mi yìí o èmi ọmọ múlà méjì ṣubú ṣẹyẹ iná Oǹdó town. It's okay. So kò jù bẹ́ẹ̀ lọ kólúkálùkù máa lọ sí bíi tẹ̀ and ẹni tí mo bá ní services àbí madam ní services àṣìwò kọ́ ni and gbogbo àpọ́nlé tí ẹ ti máa ń fún mi okay extend it madam kò gbọ́dọ̀ fẹjọ́ any one of it láti fi sùn mí ẹ gbọ́ mi all right. You are welcome. Can you go to your gate? Ọ̀gbẹ́ni máa ha dẹ̀ mọ́ mi o. Bó ti jẹ́ security mo jẹ́ security mi. Ó ti yẹ bẹ́ẹ̀ yẹn. Sọ́ba bí wọ́n gbàgbé o mẹ́rin ráàyè gbogbo ẹni kan. Mo bá kó ìbọn sápò mi gan-an mo ní oògùn o. Tàbí èmi náà lò ó. Mo ní oògùn o. No, ní èrè láì dé ẹ̀ka halẹ̀. Máa mú bàá halẹ̀ mọ́ mi. Mo máa mú mi ṣe. Bí a ọdún lè máa wá ní òru èrè wọn á lè jẹ́ yìí. Padà sínú ilé ẹjọ́. Chief, nǹkan tí o mi náà ní ojú mi. Fúnlẹ̀ àtàrọ̀ ni mo ti ṣiṣẹ́ lọ ó tún délé mo fẹ́ sùn ó tún jẹ́ kí n sùn please ọ̀rẹ́ mi lálẹ́ jẹ́ kí n sùn please. Ọ̀rẹ́ Chief, èmi ni mi gbé yín náà àṣọyìn tí nílé ní ìfọwọ́kàn mi aláìṣepọ̀ ìfi mi ṣe mí rọ̀ sí pé mo ìkọjá sí pé ìyá ṣe òkè fẹ́ ṣe mi. mi ò ṣe ní lálẹ́ yìí ó sọ fún mi a máa ṣe kókó bí kì í ṣẹlẹ̀ ìwúrẹ́ mi gan-an. Tí ti ṣe rí mi. Gbára ló rọ mi. Yóò kétékété kì í mẹ́gbọ́n yín. Fi ìròdùn pọ̀ sílẹ̀.
worry. A máa ṣe kó sọ. Mẹ́rin nígbà màá bọ́ sókè. Jacob. Kọ́rẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí ó ti sún mi mẹ́rin mọ́ kìmí yóò ṣe sí mọ́. Ṣé wọ́n fọ ipasẹ̀ ni mo ṣe rébì kìmí yàn ẹ̀? Ìwọ náà ló di mú mọ chief àti gbà kìmí ti yọlé chief kí chief ti fẹ́ mi sílé. Chief ẹ̀ ṣí mi láṣọ òrí ẹ̀ẹ̀kan mọ bí kìmí tọ̀ ọ́ sí ṣé wọ́n yọ̀ gbàrú rẹ̀? Ṣé ìyá kí chief kan mú jẹ mí bá iṣọ́ dàbí wọ́n ẹ̀fọ̀ ìyàlọ́ mú jẹ ilé chief mú jẹ mí kí chief dẹ̀ mọ̀ fọ́ mẹ́ẹ̀tì mọkùnrin rí kọ́ mọ̀ fọ́ fẹ́ jìdí mòye kọ́ mọ̀ fọ́ mẹ́ẹ̀tì mọkùnrin rí orí gbé mi lọ orí omi ṣoṣoṣo orí ya gbé mi kòkó bó iyó ìkàlù orí. ó máa ní láti kàwé lóò ó máa sọ pé ìbọn tó bá ń pọ̀ lórí kó o ṣe farabalẹ̀ sórí jẹ́ kí n sọ fún ẹ ọ̀rọ̀ ilé ayé nìyẹn o sórí ilé ayé yìí kò sí ẹni tí ò kí n paint one or two minutes nílé ọkọ ní tó bá dẹ̀ fẹ́ gbélé ọkọ ó máa ṣe sùúrù ṣeré mi tó ń wò yìí èmi àtọkọ mi a máa ń jà gan o àmọ́ nígbà tí n bá sọ wípé ẹ ń ṣe bákan ń ṣe gbá ń ṣàwò tí mo fi ọkọ mi lẹ̀ tí n bá lọ fẹ́ lọ ṣe mo wà tó máa wù ni sórí ó tó 3 years good 3 years òun la fi mọ̀ wára wa la fi jọ ń ṣe kátàrà àti ilé bọ́ nígbà tó yá ọlọ́run bẹ̀rẹ̀ kò sí wa láàárín àbí mo bá ṣe ń bára wa ṣe bọ́ tá bá ní ká wò tó sọ yìí náà lọ́wọ́ à ń bẹ̀ o because ọba yìí náà ló máa ń bẹ̀ lọ́kọ́ náà máa jẹ́ ọ̀rọ̀ kìíní nínú ilé ayé èèyàn àwọn tó ń ṣe ṣó tiẹ̀ lọ́jọ́ kan tí wọ́n tiẹ̀ fi pè lọ́rùn méjì ṣó ní kankan tó ń ṣe yín ni. kí mi bèrè ṣé wọ́n yóò gbàrú rẹ̀ lókè mi sọ ṣé wọ́n yóò gbàrú rẹ̀ ń ké ṣe yẹn ẹ̀ dáa ó ti sú mi mẹ́ẹ̀kọ́ ni mo kì mí yóò ṣe bàbá ó ti sú mi kí n find solution sí. As a matter of fact, at least don't take one like 3 years kó tó di pé wọ́n dé mi. Kò dẹ̀ sí anybody tí ò ní àlébù títí ẹ̀ kálukú ló máa gbé fúnra ra ẹ̀. Ṣọ́ra wa táwọn orin tá à ń tẹ̀lé káàkiri tá à ń lọ sí tá à ń jáde. Wọ́n ṣe pakàn káàkiri nítorí àti ṣèrànù. Wọ́n torí pé tá bá ti ṣe rìn láńkó láàmọ́ bí tá ti máa pàdé olóore. That is what I think káàkiri bẹ́ẹ̀. Èèyàn máa ń farabalẹ̀ ni, ó dẹ̀ máa ń nítẹ̀lọ́rùn. So you understand? Just be calm. You understand? Ọ̀rẹ́ wa sùúrù ló máa ní o ẹ̀yin ọ̀rẹ́ bí ẹ máa bá sọ Ọlọ́run adẹjọ gbọ́ o. Àmì. Ẹ káàárọ̀ sà ẹ rà sà. Ìkàrọ̀. O ti ẹ̀ lè kúlẹ̀ kó kí o. Àti kí wọ́n fẹ́ rẹ̀. Èmi náà rí ti di big girl náà, ìyàwó rí ti teach me. Àwọn àfihàn ẹ̀kọ́ ọkọ̀ ọ̀nà bàbá ló kàlẹ̀ máa ń kúnlẹ̀ pín yàn. Ọ̀rọ̀ tó ń bẹ̀ sọ, mo gbọ́ gbogbo. Ṣùgbọ́n kó lè dàfẹ́ náà bẹ̀ sọ. Gbogbo ilé tá à ń sọ dùn, eré ẹ̀rín gbogbo ẹ̀yẹ kó ti yẹ àwàdà ló kù. Wọ́n torí títí ẹni. Mi ìfẹ́ mọ details, wọ́n kó lè dà. Ṣùgbọ́n gbọ́dọ̀ sí wọn lẹ́nu àwọn ọ̀rẹ́ ẹ̀. Ó di bíkẹ́ ó yẹ kó ti yẹ. Tara ni tara ẹni o, ẹ̀kí sàǹkíni níta àtọ̀. Gbogbo nǹkan táwọn náà ń fojú fàánú ilé wa káwọn mẹ́rin náà sọ fún oníkálukú àbíjẹ lára o àgọ́ ní problem tiwa tó ṣàmọ̀ ó yẹ kó ti yẹ sí òru dáadáa má lọ ṣe gbígbẹ kó má lọ di adékòdèrè o. Ẹ máa jọ ọjọ́ ìkẹrẹ bọ́ bá Iṣẹ́ o kí bá mi ra ń bọ̀. Iṣẹ́ o kí náà sì kì í ṣe láti jọ ẹ̀ ó sì kọlà sùn. Ó dá ọ̀sà kẹ́rí dá ìdè sà. Ẹ bí kò kí ọ̀yọ́ bẹ́ẹ̀ fún ọ, tábà ní ká wọ̀ ní ẹ̀tọ́. Ó tíráì náà ló dá ọ̀rẹ́ wa ẹ̀gbọ́n ó bá ẹ̀ ṣe ṣiṣẹ́. Àbúrò èmi ni mo ké sí ìjọba fẹ́ kí ìṣòro kan ọ̀nà ọ̀rọ̀ kan fẹ́ dùn mí nínú èyí ni mo lè fẹ́ kí n ṣàlàyé bọ́ọ̀rọ̀ ṣe rí sí nípa ọ̀rọ̀ ṣèfù mi báwo ni ṣe mo ṣèfù sí. Mo ṣe máa ṣèfù sí wọ́n máa ṣèfù àṣekó pẹ́sẹ̀ ó sì dáko mi láti bo tí bá ṣèfù ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wẹ́ẹ̀rí ìwà búburú ní wẹ́ẹ̀rí jalè pànìyàn. Ìyàwó mi lónìí mo kì í ṣèfù ti fẹ́ láti jẹ́ mi. Ẹ̀sùn máa ń wo bí èyí ti fẹ́ ká ju tèmi lọ bẹ́ẹ̀ fẹ́ ká ta sí àfíàsì chiefu wo
wọ́n máa hàn bá pè mí sí mi ẹ̀sùn wọn ní tẹ́ ń béèrè ti lágbára jù ẹjọ́ àwọn security chief ń gbọ́. bodyguard chief ṣó yan bodyguard ìwọ́n náà kọ́ pẹ̀lú jáde. àti close àwọn bí bẹ́ẹ̀ yẹn ṣẹ̀rí ọ̀rọ̀ sí ṣẹ̀rí ìjọ tí mo ti mọ chief mẹ́tìrì tó kù ní oṣù mẹ́wọ́n ní ilé chief rí o nínú ilé yìí o tí wọ́n bá ti oṣù yìí mẹ́ta bẹ́ẹ̀ akadede bínú gbàrún kékeré akẹ́rù àlọ́. bí ìmọ̀ ọkọ̀ ṣẹ̀rí tó lọ láàsì ló surprise mi jù méjì ló fi olówó gbogbo mi náà ọyọ́ máa rí story yẹ kí nǹkan yẹn bínú lọ bẹ́ẹ̀ ó kàn déédéé jínú wọ́ kùtùkùtù dé gbágẹ́tì mi yẹn tí lọ wá gbẹgbẹ báàgì kẹlẹ ní màá fáyìn o ló gbé báàgì ẹ pé ní àwọn lóòṣì ló bẹ̀ ti kàṣẹ pé àwọn lóòṣì ní ké àbùn wúmọ̀ ní eke nìkan ṣé ẹ̀sìn wí ẹ wá sí géètì o àwọn lóko púpọ̀ àwọn bá tèmi jẹ́ mi n kò wá lọ ìkan wá wà ló wá jẹ́ fi ìyẹn náà tó wá láìkì mi ẹ̀mí àti èèyàn tó wá ra bẹ̀ sí ká tó ẹbí wọn bẹ àbí sí ká bá mi tò ní àbí ké àbùn ìyọ̀n ti wẹ̀ ọ́n ti ṣe déédéé dè tán ìyọ̀n bẹ̀ sí ká gbé kiri ní ìjó bẹ́ẹ̀ ìyẹn gbé kiri ní ìjó iṣẹ́ ṣe kọ́ bó ń ṣe gbé bẹ́ẹ̀ iṣẹ́ ṣe kọ́ ìyẹn gbé títí iye ṣe kọ́ iye èkó mi iye èkó kẹ̀ ló dé ọmọ iye òwe fọ́ọ̀hún kò tún já yìí yóò tún kò kó kì í ṣe bí ẹ mọ̀ fọ́ àṣọ ṣé kò pè mí àbá kò pè mí àsìlè ìyásọ́kọ̀ yasọ́ mi di ìbíràn sí pé lóòótọ́ ṣìkù tọ́jú mi ló gbé fún mi ní kété o ṣùgbọ́n ẹ̀sùn kèmí wá kí n mú kò mí ṣùgbọ́n mo nídìí ti bẹ́yìn náà ó yẹ kéde àtọ́jú mi pẹ̀lú ti bẹ́yìn. nígbà tí èdè tí wàá gbé omi kẹ nígbà èdè ìdílé kẹ. ṣìfù gbé mi yálà ti fi kèmí yà ó fẹ́ mi yá sílé rẹ̀ ọkọ̀ yàfìyà jẹ mí kọ́dé mọ̀fọ́ mẹ́tẹ̀ mọkùnrin rí kọ́ mọ̀fọ́ fẹ́ jì ní mo rí. wọ́n ti wò ó yàrá wọ́n ti mọ bí ìtìmọ̀kùnrin rí. mẹ́mọkùnrin rí. wọ́n bá mi ṣe ṣe èèyàn. ìbíràn fò kí mo ṣe fẹ́ ṣìfù báyìí. ni mo jẹ́ gẹ̀ẹ́tì máa ga mo máa fún mẹ́nu ẹ̀. ó ní kó bá bẹ̀ sí ká tọ́ kíní ní ìwà àmọ̀ fi kíní yé ṣe wé ilé èdè yẹn ká ṣe. ṣé ìmọ̀fọ̀ mo máa ń tọ́jú iná tẹ́lẹ̀ mo máa ń ṣe kọjá mo máa ń ṣe kò yìí ṣírọ́bẹ̀ mi kì í ṣe ṣíríkì tẹnu kẹkẹ nínú rẹ̀ máa dá sí méjì máa káàkà kan rẹ̀ kò yìí ṣíríṣẹ́ kì í ṣe fún mi ṣe mo fẹ́ kí n ṣe. irọ́ o ẹ̀wọ̀ ẹ máa kó bá mi o ẹ̀wọ̀ rọ sífù ẹ máa mú rọ sífù ẹjọ́ tó lọ́wọ́ bẹ̀ wọ́n mi ìfẹ́ wàhálà o this is my 20 years ni mo ti jẹun jẹ́ nílé mi rí àkóbá rí. pa mí. Ìwọ fẹ́ pa mí. Bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ ṣe rú mi. Bí erú mi bí ẹni fi ẹ̀ẹ́fọ́ aṣọ. Wo ìlànà àti ìṣòwò jíjẹ wá. Ibi tí ń pa lọ ọmọ méjì bẹ́ẹ̀ tó ti yẹ bẹ́ẹ̀ ká lọ má dáhùn èèyàn tó máa bọ̀. Mo ti ti géètì bẹ́ẹ̀ dé bẹ́ẹ̀ ọlọ́mọdé yàn. Ká lọ bẹ́ẹ̀ ọlọ́mọdé tó lé lóko ní ọdún ọ̀gá. Ogún ọdún yìí kìí ṣe dédé díẹ̀ yìí pé ẹ̀bùn mi ní ọwọ́ rí òwò ó bà mí. Ẹ ṣe fi wà rán mi sí ẹgbẹ́ yìí. Ọ̀gá mi máa bá ó mọ̀ sọ́nà jọ̀bọ̀jọ̀bọ̀ ní mẹ́mà tí ìlú rẹ̀ pé dàkáwó léyà bá kò yí tó ṣe rí lẹ́gẹ́lẹ́gẹ́ yìí àwọn bìlífù bí èèmọ̀ nǹkan iṣó ó mọ̀ sí ọ̀ méjì rí fẹ́ rí bí ṣe rún mi nǹkan tó yá ló ṣe pé ó ṣe pé
bí Olódùmarè wọ̀ gbà mí o wọ́n ní bí apá mi o bí apá mi o Olódùmarè bí apá mi o àmì fóònù ẹ jẹ o. Ọ̀gá gateman. Ọ̀gá gateman. My daughter ẹ kú ẹ. Ọ̀gá gateman. Whatever you are doing with my stepmother, it's better you should stop it o. Gbogbo ohun tó ń sọ yìí mẹ́ẹ̀ understand yẹ mẹ́ẹ̀ understand ohun tó ń sọ yìí kẹ́ kí ni mo ṣe pẹ̀lú stepmother ẹ. Whatever. Ẹ sì mẹ́ bá ṣe é ní owó bá ti wá gbóúnjẹ kò bí ó ti tán ó ní ìhà lè ti jọ ṣe àkàtò jẹ́ tuntun padà lọ. Fear God. Fear God o. Àwọn àti fẹ́ bẹ́ẹ̀ yìí Ọlọ́run Olódùmarè máa gbà mí o. Méjì ti kì í àwọn obìnrin ẹ̀yìn òbí tó máa kó bá mi. Ẹ mà ti irúfẹ́ rí owó Olódùmarè bóyá wàrà mi yóò ti gbẹ̀kan ní okọ̀ sí ẹ tó náà tó bá lè ti mú kí ní ti ẹ̀gán ti yànjú. Ó ní ti gbé gidi tó ti yọ̀ nínú kò bíbẹ́ ogún orí mi ṣàn án dàrú tẹ́kùn mi ti ẹni rántí ẹni ti mọ́. Mo ní ti fi tó dá stop kíní ní kíní tí yùn mọ́ ojú yóò tí yùn mọ́ ojú mi rẹ̀ bí mi. Ọlọ́run Olódùmarè ò ń kò mí. Àbẹ̀ yìí bá a ti mú kan bẹ́ẹ̀ yìí o iyọ̀ burúkú ṣoṣo orí ẹ̀. Ọlọ́run Olódùmarè má bàdí kíní kó bá mi bẹ́ẹ̀ yìí o ṣàánú mi o. Dad, I have something important to tell you. Shola, as you can see, I'm tired. Can't it wait till tomorrow? No, please, no. It's okay. What is it? What is it that you want? Yeah. It's today. What's today? Actually, mo ṣe ń wọlé báyìí. Shola pé dá mi dúró kó n fẹ́ sọ̀rọ̀. Kódà, àmọ́ ọmọdé àbí ìṣọmọdé. Ó tiẹ̀ ti rẹ̀ mí tẹ́lẹ̀ mo wá ní òkè jẹ́ kí n gbọ́ nǹkan tó fẹ́ sọ. Mo dáná jàre ní àtọwọ́ orin ṣá yó èmi gan náà rọ̀kọ́ wà important kí n fẹ́ báyìí sọ. Ṣùgbọ́n mo ti bá irán ọ̀nà mi bẹ̀rẹ̀ kí ọlé lọ́ba ní kí n yà wẹ̀. Kí n tí ìwẹ̀ kí n tí ìdè àti bá iṣẹ́ ti dání ara ìyá jẹun. All right, Shola, don't worry, we'll talk tomorrow. Yes, we'll talk tomorrow. Ṣàlàfíà ọ̀rẹ́ à. We'll talk tomorrow. I'm tired. Ṣàlàfíà ṣé èsì kan. Real school. Ọjà lọ. Ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ? Màá fi jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ̀kẹ́ mẹ́gbọ́lá. Ṣé mo pé kíkà tí mo ká ẹ̀yìn àti ìwèrè gẹ́tìmá yẹn ìyẹn bàbá òǹdó? Ṣé mo tẹ́ bàbá yẹn kí kàkàrà bọ̀ sí? Èmi náà wà ní ìdí fẹ́fọ̀ lọ́wọ́ yìí. Ṣé mo ara ẹ̀fẹ̀ kẹ́ ṣe fún mi? Ṣé rí bẹ́ẹ̀ ṣe fún gẹ́tìmá jẹ ìyẹn bàbá òǹdó? Tí bàbá òǹdó tó ń bu epo sórí Ọbàtálá yín. Ṣé mo kémi kí wọ́n má jẹ lé fáńfá mi kí n máa dẹ epo sórí Ọbàtálá yín? Ògèrè epo ni o. Kì í ṣe kó tó tì mí. Mẹ́gbọ̀n kò fọ̀, tún sọ dáadáa. Kò sí yọnu. Ṣé ń gbọ́ iṣẹ́ abáfirọ́kọ̀ kì í pọ̀ pọ̀ lẹ́nu. Nǹkan tí mò ń jà yín tán ni wípé tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí Kàsálà kó bọ́ọ̀sì. Ṣé ń gbọ́ kí n dá délé ọgbọ́jà kí wọ́n tàṣán kìlógíráàmù kọjá bọ́ọ̀sì sí mi lára kí n tó àṣírí àbí òkúta ẹ̀sìn kẹsẹ̀ ẹjọ́ síta bọ́ọ̀lọ̀. Ẹ kì í ṣe kí ni kẹ máa fún mi jẹ kí mi ṣe kí ni kí máa gbẹnu sí kí máa lá plate kẹ́ fáyín fáyín kí máa fi microphone mi kí máa. Olùkọ́ mi ṣí ọ́ pé gbádùn ó lè gbá àjẹdá irú rẹ̀ sí mi. Wọ́n fi àjíṣẹ́ mi. Wọ́n ìwọ̀n túùṣì kẹ̀ ẹ́ fọ́ ṣiṣẹ́ rú ẹni mi ẹ̀ jẹ́ ìránṣẹ́ kó kí ìránṣẹ́ kó wà òkè ìránṣẹ́ kó strong dáadáa kó náà ṣiṣẹ́ dáadáa ìránṣẹ́ kìíní jẹ́ lé ẹ̀ gbá àjẹdá oríṣiríṣi rẹ̀ gbá àjẹdá mi lẹ́ràn. Gbogbo ọmọ kìíní fẹ́ láti sọ. Ẹgbẹ́ lọ ṣíṣẹ́ tèmi ò dáa. Èmi kí wọ́n má jẹ lé fámi má jẹ́ kó mọ̀ wípé èmi ni wọ́n pè ní èṣù láìlú ògiri òkò ẹ̀bùrà gbogbo tí ń jẹ́ látọ́pa ẹni mọ̀ mí ò kò mí ẹni kò mí ò mọ̀ mí màá jẹ́ ọmọ èyí jẹ́ fún ẹ. Àápàgbà èmi bá ń fa mi máa pè méjì. Fúfúlì alápẹ̀pẹ̀ síbẹ̀síbẹ̀ sí tí ò ní fún yín. Tí mo ṣe ní kò páàkì ní pé ọ̀rọ̀ tó ń sọ yẹn ó wọ̀ mí létí farabalẹ̀ sọ fún mi kí ló sọ pé ó ṣẹlẹ̀. Adá fún ògbóni. Ṣáyé àwọn òye tí wọ́n wò náà ti ń dàlẹ́. Àwọn àgbàdo ẹ̀kọ́ wọn sọ pé yóò lò ní kó lè jẹ kókó jẹ lílà. No! Don't delay, darling.
má mẹ́rin kó round n tó bá rí gangan sáré sọ fún mi. ṣé yàtí mo kò ní tẹ̀wọ̀n. My wife? Yes, of course. Mo observe ni pé ẹ nífẹ̀ẹ́ wọn 100%. Àmọ́ ṣe ní ìfẹ́ tí àti mo kò ní tán náà fi ojú 40% lọ. Lọ́nà wo? Ṣé ẹ ránṣẹ́ lọ́jọ́ kìíní àná? Ṣé ìyá àti inú náà ti àbíyábọ̀? Fún mi ní sọ pé ẹ̀rí fọ́ọ̀mù àwọn orílẹ̀ nǹkan ṣe. Mo gbé àwọn máa ṣe fún ẹ. Ibà àgbà owó oṣù máa ń dá sí méjì máa kó méjì máa kó dàgbà fún ẹ. Jọ bá mi sọ̀rọ̀. Kí ló mọ ìyàwó kan yìí mọ̀ rí? Jọ bá mi sọ̀rọ̀ bá mi ṣe ló kú o. Kó o sọ fún mi. Ẹbí kìíní ti dùn mí jù. Ẹbí kìíní ti dùn mí jù. Ṣé bí wọn náà lọ mú tọ́ mi lẹ́nu? Mú tọ́ mi lẹ́nu. Kí ló ń ṣẹlẹ̀? Láti mo wọlé tiriti, mo wá rí màdàmú ṣọ̀rọ̀ṣọ̀ màdàmú kẹ́mẹ́ sọ fún mi pé àwọn làwọn gẹ̀tì máa ń líṣẹ́ pé kò ní pẹ́ dé là. All right, no problem. Ìwọ bọ bí mọ́tò ṣe máa wọlé. Ṣé dáìfì wọlé? A ti wà bẹ́ẹ̀ ti pẹ́ láti wọ́n wá ní olùwà. Ó yẹ kí n ti bàbá òdò yín gan látàárọ̀ kìíní tí wọ́n léṣẹ́ yóò tẹ̀lé pẹ́ dé. Ìlú ṣe sí báyìí kó ṣe kì í wúlò. Torí ìdá inú mi ni wọ́n nà ó. Ìdàgbẹ́ tí mo kò ní ga pé mo fẹ́ kí alẹ́ ìdíkẹ́ ìyàtọ̀ láti ṣe sí. What? My bodyguard? Eddie, I'm not going to take this. Because I have to go. Because why would my own workers start the car, move at the highest speed? I want to get home now. Eddie!
tó dìde sílẹ̀ yìí ni mo ti ń tọ́jú ẹ bí àbúrò kò sí nǹkan tó fẹ́ tí mi ò ṣe fún ẹ. Look here nílé ní family house ẹ lọ́hùn kò sí tí mi ò ṣe fún wọn. Mo fẹ́ ìyàwó mẹ́ta ló ní sóńdó o ní ọmọ 17 o ní gbogbo wọn sóńdó gbogbo wọn ni mò ń bẹ tọ́jú olórí burúkú ọwọ́ ara ẹ ìyàwó tèmi ló wá láti gorí ẹ. ẹni sùúrù ẹ má kí ibi kankan kẹgbọn kàtàkà ti gbọ́ kàtàkà ti gbọ́. ẹ̀sà kẹ́ni tó ní ìbẹ̀rù bá jọ lọ́wọ́ máa jẹ́ ìyá mo ní ìbẹ̀rù ọlọ́run olódùmarè ní ìrí mi mí ìkórí aya wọn ò bẹ̀rù nígbà mo ti di kíyàn ẹ̀yìn èyọ wá dé every time tó wá sí ẹ̀yìn mi ti di ẹ̀yìn èyọ ẹ̀yìn mi ti ṣe èyọ. Owó abẹ́tí ká fún owó kí abẹ́ mi lé kíní ní ọlọ́pàá nìyẹn yàn. Ṣé ẹ bá dìde máa wọ́n bá kíní nípa olódùmarè bọ́yá dìde o. Olódùmarè gbà mí o. Yes, sir. Tí o bá ṣe ọ̀pọ̀ ìpè dráìvà tó jẹ́ kí. Dráìvà mi ló jẹ́ kí n mọ̀ pé ẹ̀ ń ṣe orí burúkú lẹ́yìn mi. Èmi travel. Mo wá dé mo tún hàn. Gateman mi ó tún ní audacity kò tún ṣí gate fún mi torí kó wà lórí ẹ̀. Can imagine the insult. Ọpẹ́lọpẹ́ á dáa fún ẹ. Wàláhì ò ní ṣiṣẹ́. Gbogbo bó ṣe ń wà mí ò ní wàwà já. Sọ́rí nínú lẹ́yìn máa ṣe nǹkan gidi fún ẹ. Àṣẹ o driver ìwọ àbíkọ́ fi korúkọ rẹ kí ẹran ọmọ jẹlé kí ẹran ọmọ jalè ṣé torí fòwò tí gbé súnmọ́ mi kì í gbà pọ̀ wọ́n tún fòwò fẹ́ fẹ́ mi wọ́n mú yẹ̀rẹ̀ pọ̀ bí bẹ̀ mi kí mi gbà pọ̀ kí mi fòwò èèyàn fún ọṣẹ fòwò èṣẹ tẹ̀sí mi ìwọ láyé rẹ ẹ màá lọ fẹ́sì ọ̀ká ṣẹlẹ̀ ẹ lọ. Ẹ má bàdúrà mi ò àyà bàbá ẹbí mà kí n jẹjẹ lọ́pẹ́. No. Sir, yes sir. Okori ìyàwó mi àbó okori ẹ̀. Nothing. Okori ìyàwó mi àbó okori ẹ̀. Okori ìyàwó mi àbó okori ẹ̀. Mo ní sọ okori ìyàwó mi àbó okori ẹ̀. You are mad. Okori ìyàwó mi àbó okori ẹ̀. Okori ìyàwó mi àbó okori ẹ̀. O rò pé torí pé mi ò súnmọ́ ẹ mi ò lè ṣe òkóbó ni mi. Àbí èrò ọkọ ẹ nìyẹn o irọ́ o nítorí pé mo promise late wife mi wípé obìnrin mi ò ní gorí obìnrin mi títí máa fi wọlé ọlọ́run sùn ṣùgbọ́n dọ́tà mi ló ń wá step mother mo dẹ̀ wò pé okay I need a mother figure nínú ilé tó lè máa ṣe bí ìyá fọmọ mi. I will tutor my child. I will tutor my daughter. Wípé kò séyàn kò sóbìnrin. Now, at this moment, wọ́n ní kò kó ẹrù ẹ̀. Ètò kéré àti ètò tóbi inú ẹrù ẹ̀ kò kó jáde kí ni mo ti ẹ̀ sọ. Tí o lẹ́rù ni, ṣebí láìlọ́ báàgì ló mú wọlé yìí. Out. O ò ní kò wọ́n kò lè ní mú òkú jáde. You and you. Three of them. 1, 2, 3, 4. 4. Màá bẹ̀rẹ̀ ẹ̀kọ́. Ìjọba ìyàtọ̀ mi. Kí o ṣe ti bá yà ọ́? Ẹ ti bá yà ọ́? Ẹni tó. Ṣé ráyè? Ara tá a sọ̀rọ̀ yìí. Ó tá a sọ ni. A man should always be a man. Ṣe everything humanly possible láti máa súnmọ́ ẹni. See my result. See what she did. Àwọn ètùtù tó hàn. Tí màmá bá dàgbà, lọ sí ìlú.
sóbìnrin kò sí obìnrin. Débi kẹ́wà ìjọ débi pẹ́jọ ọ̀dọ́ bó ṣe lè tó débi lọ létí. Sórí wọ́n ìgbà yìí wọ́n máa bí wọ́n. Ṣé mi ò bá ẹ sọ? Mo kéékèèké mo sọ pé mo kọ́ farabalẹ̀. Mo ní pé nílé ajé ìṣe ilé ọkọ, mo ní ọmọ àríwá wa farabalẹ̀. Wọ́n ní pẹ́pẹ́ sí òun lọ́sùn. Wá di, ó wá sọ̀rọ̀ ẹ̀dí adékòlére, ó wá bèèrè kò jẹ́. Wọ́n ṣe sùúrù, wọ́n ṣáwọn fẹ́ sọ́nù kọ̀ọ̀kan tẹ̀mí mọ̀. Ẹ sọ́nù kọ̀ọ̀kan kí mo jọ níbi kàrá ìyá kọ̀ọ̀kan nìkan. Ìwọ náà lọ ṣáyà sí lábúlé bóyá kò ní aláta bóyá tó ṣàtúnṣe. Ìjọ àdúgbò àdébí pé àdébí pé ṣàánú òbí. Tó yàwé, ó wọlé bá náà lọ́wọ́ láyé ẹ̀. Aláàánú ti jìnnà sí ẹ̀ sórí inú ilé yìí kò sáyè fún ẹ̀fẹ̀. Èmi ọkọ àtọmọlá ní bíbá ẹ̀. Ó fẹ́ sọ mí dà bó ṣe dà. Wọ́n máa bá mi gbé sí ibà kó wá gbà pé ìgbà kó máa rèdí olórí burúkú náà kó wá gbọ́ ọkọ mọ́ mi lọ́wọ́. Wọ́n lè wẹ́ ẹ̀ kó ṣe láwọn lọ́wọ́ ṣé wọ́n ti lọ. Wọ́n yà rẹ̀. Wọ́n ṣí lọ́jà rẹ̀. Mo ní ìyá tí wọ́n ti rí ẹnu lé yìí máa pa ó lè ní máa pa olé ẹ lórí. Lọ́jọ́ tó bá tún wá oòrùn náà máa fi lé ẹ lọ. Alára ń dájú lọ́jọ́ tó bá tún wá sí ilé mi yìí òun máa ní kó fún ẹ máa pariwo lé ẹ lórí. Kí ni ò bá yí ó ní lọ́kọ́ sí ó lè fi yí ẹ̀ ó wá lóhun kétékété ìgbóṣùbà ìké. Ìkété ẹ ló máa pa ẹ́ síbi tó lọ́wọ́ lè lè rálá ló mọ olórí.